Àjọ Inec kéde Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí Ààrẹ Nàíjíríà Tuntun. Èyí ni bí àwọn olùdíje kọ̀ọ̀kan bí wọ́n ṣe gbégbá orókè ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó so orílẹ̀-èdè Nàíjíríà papọ̀. Olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Alhaji Atiku Abubakar. Àwọn ìpínlẹ̀ tó ti gbégbá orókè rèé ní sísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí ohun tí àjọ Inec tí wọ́n fi léde lójú òpó ayélujára wọn lénìí. Wọ́n ní kó tó di wípé olùdíje lè jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò ní orílẹ̀-èdè Nàìjíríà, olùdíje gbọ́dọ̀ ní ìdá 25 ìbò láti gbogbo ìpínlẹ̀ 24 tó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀. Wàyí o, olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar. Èyí ni àwọn ìpínlẹ̀ tó ti gbégbá orókè jùlọ: Ọ̀ṣun, Yobe, Gombe, Adamawa, Katsina, Akwa Ibom, Bauchi, Bayelsa, Kaduna, Kebbi, Sokoto àti Taraba. Èyí ni àwọn ìpínlẹ̀ tí olùdíje lábẹ́ ẹgbẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti jáwé olúborí. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti jáwé olúborí níbi ìbò gbogbogbò tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tó ré kọjá. Àjọ Inec jábọ̀ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ó jáwé olúborí ó sì gbégbá orókè láwọn ìpínlẹ̀ wọ̀nyí: àkọ́kọ́ Èkìtì, Kwara, Ondo, Ògùn, Ọ̀yọ́, Jigawa, Niger, Benue, Kogi, Zamfara, Borno àti Rivers State. Bí ìròyìn ọ̀hún ṣe ń tẹ̀ síwájú, olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi. Èyí ni àkójọpọ̀ àwọn ìpínlẹ̀ tó ti gbégbá orókè. Àkójọpọ̀ àwọn ìpínlẹ̀ tó ti gbégbá orókè ní Enugu, Lagos, Nasarawa, FCT, Edo State, Abia, Plateau, Cross River, Delta, Ebonyi, Anambra àti Imo. Àjọ elétò ìdìbò INEC wọ́n gbé àpapọ̀ iye ìbò tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní sójú òpó ayélujára wọn fún àwọn ènìyàn láti rí. Àjọ elétò ìdìbò INEC kéde àpapọ̀ èsì ìbò sípò ààrẹ òun ni wọ́n kéde báyìí wípé APC wọ́n ní àpapọ̀ ìbò tí iye rẹ̀ jẹ́ 8,794,726. PDP àwọn ní 6,984,520. Labour Party àwọn ní 6,101,533. Nígbà tí NNPP àwọn ní 1,496,687. Wàyí o, àjọ INEC wọ́n kéde wípé fún ìdí èyí Bọ́lá Tinubu ló gbégbá orókè jùlọ níbi èsì ìbò tó wáyé ní ọdún 2023. INEC kéde Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé òun ló jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń kojú àtakò láti inú àwọn ẹgbẹ́ òṣèlú míì bíi PDP àti Labour gẹ́gẹ́ bí ẹni tó ti sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà rí lọ sí ilẹ̀ òkèèrè lásìkò ìṣèjọba Sani Abacha. Bọ́lá Tinubu sọ wípé ìfẹ́ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ òun lógún báyìí. Bọ́lá Tinubu tó tún jẹ́ olùṣirò owó tó tún ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ ńláńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó bá iléeṣẹ́ elépo rọ̀bì Mobil ṣiṣẹ́ rí yàtọ̀ sí àwọn iléeṣẹ́ aládàáni míì. Àjọ INEC kéde Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Ẹ dúró ná, ẹ má ti lọ, ẹ dákun, ẹ bá wa subscribe kì í já owó ènìyàn, bẹ́ẹ̀ ni kì í kó dátà ènìyàn lọ. Kí ẹ fi máa rí àwọn iṣẹ́ wa tuntun ni ẹ subscribe.